ni tó fa ìfàǹfà láàrin gómìnà Adeleke àti Oyetola o lórí ọ̀rọ̀ àwọn alága àti kánsẹ́lọ̀ ìjọba ìbílẹ̀ lọ́sùn. Gómìnà Adémọ́lá Adeleke ti ìpínlẹ̀ Ọ̀ṣun ó mọ̀ fẹ̀sùn kan mínísítà ohun àlùmọ́ọ́nì inú omi Gbóyèga Oyetola wípé ó máa ń gbìmọ̀ pọ̀ pẹ̀lú àwọn agbófinró láti dá àwọn alága àti kánsẹ́lọ̀ ìjọba ìbílẹ̀ tí wọ́n dìbò yàn lásìkò ìjọba ẹgbẹ́ òṣèlú APC padà lẹ́yìn tí ilé-ẹjọ́ ti fagilé ètò ìdìbò tó gbé wọn wọlé o. Gómìnà Adeleke tó máa sọ̀rọ̀ yìí lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ọ̀sán ọjọ́ àìkú Sunday tí ń ṣe ọjọ́ 17 oṣù kejì yìí, ó máa sọ wípé Oyetola ó máa ń gbèrò láti dá rògbòdìyàn sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú ìgbésẹ̀ rẹ̀. Sẹ́nitọ̀ Adeleke ó máa sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé Oyetola tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ rí ó máa fẹ́ lo ipò rẹ̀ gẹ́gẹ́ bí ìbátan ààrẹ Bọ́lá Tinubu láti dá wàhálà sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, Sẹ́nitọ̀ Adeleke ni mò ń fi àǹfààní yìí mò ń fi sọ fún gbogbo èèyàn káàkiri àgbáyé o nípa àwọn èèyàn kan tí wọ́n ń gbèrò láti da omi àlàáfíà ìpínlẹ̀ Ọ̀ṣun rú. Mo pe ẹ̀yin akọ̀ròyìn láti sọ fún yín nípa àwọn èèyàn tí kò gbàgbọ́ nínú ìjọba àwa-arawa. Ìyàlẹ́nu mọ̀ ló jẹ́ o wípé àwọn èèyàn yìí wọ́n fẹ́ gbé àwọn alága àtàwọn kánsẹ́lọ̀ tí ilé-ẹjọ́ ti wọ́gi lé ètò ìdìbò wọn padà pẹ̀lú ìdájọ́ ilé-ẹjọ́ míì tí kò lẹ́sẹ̀ ńlẹ̀. Mo fẹ́ sọ fún gbogbo èèyàn wípé ilé-ẹjọ́ ti yọ àwọn alága àtàwọn kánsẹ́lọ̀ yìí nípò kí n tó di gómìnà rárá o. Èyí tako irọ́ táwọn èèyàn kan máa ń gbé kiri pé èmi ni mo pàṣẹ ìyọni nípò wọn. Adeleke ni òun mọ̀ pé ààrẹ Tinubu kò ní fọwọ́ sí ìgbésẹ̀ kí ìgbésẹ̀ tó bá tako ìwé òfin Nàìjíríà èyí tó sì tún lè da omi àlàáfíà ìpínlẹ̀ Ọ̀ṣun rú. Gómìnà Adeleke ó wá ké pe ìjọba àpapọ̀, ẹ̀ka ètò ìdájọ́ àti gbogbo èèyàn tọ́rọ̀ kàn láti dá sí ọ̀rọ̀ náà. Ẹ̀wẹ̀, ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó mà ti fèsì sọ̀rọ̀ tí gómìnà Adeleke sọ níbi tó ti báwọn akọ̀ròyìn sọ̀rọ̀. Agbẹnusọ ẹgbẹ́ òṣèlú APC Kọ́lá Ọlábísí ó mà sọ wípé gbogbo ẹ̀sùn tí Adeleke kà sí Oyetola àti ẹgbẹ́ òṣèlú APC lọ́rùn kò mọ̀ lẹ́sẹ̀ ńlẹ̀. Ó ní ọ̀nà láti dojú ìdájọ́ ilé-ẹjọ́ bolẹ̀. Ó ní gbogbo nǹkan tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gbìyànjú láti ṣe. Ẹgbẹ́ òṣèlú APC ó wá rọ Adeleke láti mórílé ilé-ẹjọ́ tó ga jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà tí ìdájọ́ ilé-ẹjọ́ kò tẹ́mi lọ́rùn kò bá tẹ́ lọ́rùn o. Ọ̀gbẹ́ni Ọlábísí ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé irọ́ tó jìnnà sí òótọ́ ó ní ọ̀rọ̀ tí Adeleke máa sọ wípé Oyetola ó máa ń gbìmọ̀ pọ̀ pẹ̀lú àwọn agbófinró láti da ìpínlẹ̀ Ọ̀ṣun rú o. Agbẹnusọ APC ó ní gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun máa sọ èyí láti bà Oyetola lórúkọ jẹ́ ni o. Ó ní Oyetola kò bá àwọn agbófinró sọ̀rọ̀ kankan lórí ọ̀nà láti ṣe wọn o. Ọ̀gbẹ́ni Ọlábísí ó wá sọ wípé ó ṣe pàtàkì fún gómìnà Adeleke láti mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tó sọ kò lè yí ìdájọ́ ilé-ẹjọ́ padà. Ó ní lọ́nà àìtọ́ ó ní wọ́n fi yọ àwọn alága àtàwọn kánsẹ́lọ̀ APC kúrò nípò lọ́dún 2022 ṣùgbọ́n ilé-ẹjọ́ ti dá wọn padà báyìí. Ilé-ẹjọ́ ti dájọ́ o Oyetola gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó sì gbọ́dọ̀ rí wípé ìgbẹ́jọ́ náà rèé ó mà wá sí ìmúṣẹ. Ọ̀gbẹ́ni Ọlábísí òun ló sọ bẹ́ẹ̀. Agbẹnusọ ẹgbẹ́ òṣèlú APC ó ní ìjọba tó wà lóde ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó gbọ́dọ̀ bọ̀wọ̀ fún ìdájọ́ ilé-ẹjọ́ o. Adúàgbà Olúwatóyìn olóńkàròyìn sí létí látàárọ̀. Ẹ ṣé púpọ̀ o tí àwọn kan ní ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń bá wa láìkì tẹ́ ń kọ́mẹ́ǹtì, ẹ má gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa o. Kẹ́ wá bá wa tẹ notification bell láti máa mọ àwọn ètò alọ́kòjọ̀kan tó bá ń gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ o tí àwọn kan nìyí o. Ẹ jẹ́ ká ní ọjọ́ rere o.